Ìdẹ́jọ́ Abàgbọ́n Ọ̀gáládé Àkárìgbèrè. Ẹ má jẹ́ kí Akiolu kó padà sí ìgà. Ẹ má jẹ́ kí Akiolu Rilwan Aremu Babátúndé kó padà sí ìgà torí pé ó ti dalẹ̀. Ó dalẹ̀ Èkó, ó dalẹ̀ àwọn alálẹ̀. Ọ̀dàlẹ̀ ni Akiolu ó ń láti bá ilẹ̀ lọ ni. Ẹ má jẹ́ kí Akiolu padà sí inú ìgà torí àwọn alálẹ̀ ló bá wa lé lọ. Àwọn alálẹ̀ lọ lé. Bàbá kan sọ Ìsàlẹ̀ Èkó lọ́jọ́ sí, wọ́n ní ogun ọjà Ìsàlẹ̀ Èkó rí. Wọ́n ní Ìsàlẹ̀ Èkó dẹ̀ kọ́ ni ogun jà. Wọ́n ní Rilwan Akiolu òun ni ogun jà. Ẹni náà parọ́ wọn rí sọ. Ẹ wò wọn fọ́ kọ̀ọ̀kan ní Ìsàlẹ̀ Èkó ju àwọn nǹkan tí Akiolu tó fi owó èrú tó fi ṣe. Àwọn nǹkan tó fi owó èrú tó fi ṣe. Tí ó bá sí pé olè olójú kòkòrò tó yẹ pé ọba politician ni, báwo ló ṣe mọ fígọ̀ tí wọ́n fi kọ́ hospital tó ń pè ní senate tó ní wọ́n kọ́, ó lọ kọ́ ní 400 billion. Ogun jà ìwọ́n rántí fígọ̀ torí pé olè òun ni bàbá náà. Ṣé irú hospital yẹn lòun lọ? Àwọn ọmọ ẹ̀ mélòó ló ń wá sínú hospital yẹn tó ń sọ pé second to none, state of the art, alálẹ̀ àbí. Ẹ má jẹ́ kó padà sínú ìgà yẹn, àlọ́ rámirámi òun ní tiẹ̀. Lagos State dẹ̀rẹ́ tọ́ba láwọn fẹ́ kọ́ ìgà yẹn, ẹni kọ́kọ́ tú ìlú ṣe kó tó wá kọ́ ìgà, àbọ̀ wá bá ní ìgà. Kọ́kọ́ tú ìlú ṣe torí olè ni wọ́n á tún kú kówó kan, wọ́n á náà fẹ́ fi túgà ṣe. Ẹ má yẹ kó tú ìgà ṣe ń ṣe owó tó bá ní láti fi tú ìgà ṣe, ẹ jẹ́ kọ́kọ́ fi tú ìlú ṣe. Kó fi ṣe omi, kó fi ṣe gbogbo nǹkan tí ò sí. Ṣùgbọ́n olè náà ló pọ̀ jù nínú ẹ̀yin náà, ẹ̀yin olóyè, ẹ̀yin onírọ́, ẹ̀yin ọ̀dàlẹ̀, ẹ̀yin tẹ dífá èké láàrin Babolúsì àtọjọ́rá tẹ ní Akiolu òun ní fámú. Ẹ máa tú ifá òun, ẹ máa tú dá o. Ẹ máa wá tú ifá òun, ẹ máa tú dá ní gbangba. Àjẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo yín lórúkọ yín wà níbí, gbogbo yín tẹ gba 2.5 million naira each tẹ fi Akiolu jọba, gbogbo yín la máa dárúkọ. Ẹ̀yin yìí kan náà lẹ tún gba 1 million naira each lọ́wọ́ Babolúsì. Ṣe ipò lè ní ẹgbẹ́ lọ́wọ́ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ẹgbà 2.5 each lọ́wọ́ èèyàn kan, ẹgbà 1 million lọ́wọ́ èèyàn kan. Ẹ̀rẹ́ tí mọ ẹni tẹ́fẹ́ fi jọba torí pé mọ̀ pé èké olè ọlọ́kànjúà ni ìmí inú ẹ̀yin olóyè. Ẹ̀yin tẹ́jọ́ wá gbìmọ̀ pọ̀ tẹ́ dáfá èké tẹ́ dáfá irọ́ tẹ́ fi gbé ọ̀dàlẹ̀ wọnú ìgà. Ẹ̀yin náà lè máa tú ifá yẹn dá ní gbangba tí ọ̀dàlẹ̀ ò ní fi padà wọnú ìgà torí ògèdègèdè ti wọ́gà, ẹyẹkẹyẹ gàdẹ̀ ti tú. Ó ń láti lọ. Akiolu ó ń láti lọ. Àwọn ọmọ ìlú, everybody, aráàlú, ọmọ ìlú, kọ́ competition, kọ́ pé gbogbo àwọn lọ́yà tí ìjọba kọ̀ tí wọ́n jẹ́ kó ríṣẹ́ ṣe, kọ́ pé wọ́n dìde pé iṣẹ́ ti dé o. Kí gbogbo aráàlú ará Èkó kí wọ́n petition negligence of duty. Kí láti orí ọmọ 18 years old kí wọ́n ti ọwọ́ bọ̀wé, àwa bá wọn gba nídìí. Kí wọ́n ti ọwọ́ bọ̀wé kọ́ pé gbogbo àwọn lọ́yà tó ríṣẹ́ ṣe tíjọba kọ̀ tí wọ́n jẹ́ kó ríṣẹ́ ṣe, gbogbo àwọn ọmọ tó kàwé tí wọ́n ríṣẹ́, kọ́ competition negligence of duty. Kọ́kọ́ kí everybody tọwọ́ bọ̀wé. Tàbá rí èrò tó pọ̀ tó tọwọ́ bọ̀wé, àyọ Akiolu, àwa bá wọn báàkì ẹ̀, àá fi ogun àti orò àfi lé, àfi eégún àfi lé, àfi ìgúnnukó àfi lé, àfi gẹ̀lẹ̀dẹ́ àfi lé, àfi ẹ̀yọ̀ àfi lé, àṣe wọ́rọ̀ fún àgbá ẹsẹ̀ torí pé ó ti fi ibẹ̀ lẹ̀, ó sá lọ. Ó ti sá lọ, ó wá dúró sí ilé ẹ̀ ní Berkeley níbi tó jí owó tó fi kọ́ àbí tó fi rà, ó lè. Òun àti bàbá Musiliu Smith wọ́n jọ gba àbọ̀dìfẹ́kọ̀ọ́ ni o. Bàbá Musiliu Smith wọ́n jọ gba àbọ̀dìfẹ́kọ̀ọ́. Ṣé wá rẹ̀ ẹ̀yin olóyè, ẹ̀yin tẹ́ ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín. Bọ́lá Tinubu ló play yín. Bọ́lá Tinubu òun ló play Babolúsì, ló play Akiolu. Ṣùgbọ́n apèrè tí Akiolu wà, ó fi san oore tí ó ṣe tí Akiolu ṣe fún, òun ló fi Akiolu jọba. Wọ́n dẹ̀ mú ẹ̀yin náà wọ̀, ẹ̀ dẹ̀ cook. Ifá arọ́, ifá èké,
ẹ̀dẹ̀ fi Akíolú jọba. Bàbá Musiliu Smith náà àgbàlagbà ọmọ bíbí inú Èkó, àwọn náà jẹ́ kí Akíolú tó jẹ́ olè olójú kòkòrò láti inú ọlọ́pàá elétekéte. Tẹ́yìn ò bá mọ̀ dáadáa ẹ béèrè ẹ̀ lọ́wọ́ Erelu Abíọ́lá Dòsùnmù ipa tó kó nínú relationship Erelu Abíọ́lá pẹ̀lú ọkọ wọn Fernandez. Akíolú yìí náà ló wà ń bẹ̀ torí ìjẹkújẹ kò lóhùn ọ̀rọ̀ ìyá yẹn lóye náà, kò lóhùn ọ̀rọ̀ ìyá yẹn ló lè torí pé ó lè oníjẹkújẹ òun ló wà ń di gbogbo nǹkan. Ojú ẹ̀yin olóyè ìlú náà ó ń ṣe nǹkan burúkú bá sọ fún, ṣùgbọ́n àwa lè kúrò. Ojú yín ló ṣe lólóhùn bá ní kílókọ ẹ̀ bàbá olókun Jimoh Jinadu ọmọ agboolé Ṣógunmádé ni tó lóhùn bá bàbá oníbàbá kúrò. Òun ikọ̀ náà ló ń ti ojú bọ oyè inú ilé kílókọ ẹ̀ àwọn bàbá Olúsì ló ní wọn ò ní jẹ àfi tí bàbá Olúsì bá dọ̀bálẹ̀ fún òun. Ohun tó dá fún bàbá Olúsì náà nìyẹn. Tìbáwọn náà wọ́n tẹ̀lé Tinubu, wọ́n rí gbogbo nǹkan burúkú, wọ́n rí bílù òṣèdá, wọn ò sọ̀rọ̀ torí pé àwọn náà ń jẹ́ ń bẹ̀. Àwọn ọmọ wọn náà wọ́n fi àwọn ọmọ wọn síbẹ̀, wọ́n ń jẹ́ ń bẹ̀. Gbogbo yín la máa bí, gbogbo yín, gbogbo ẹ̀yin àgbàlagbà yẹn, gbogbo yín la máa bí. Ṣẹ̀wá rí tàbá bí yín lójú ayé yín, èyí tó bá kú nínú yín torúkọ ẹ̀ tún jáde, àwú òkú ẹ̀. Torí gbogbo ẹni tí ó bá lọ́wọ́ nínú downfall Èkó yẹn kò ní sùn rè. Ṣùgbọ́n àsìkò tí ì tó, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ jẹ́ Akíolú ẹ̀ láti rọ̀ ní oyè, ẹ̀ láti rọ̀ Akíolú ẹ̀ láti rọ̀ ní oyè. Ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe mọ bẹ́ẹ̀ gbìmọ̀ pọ̀ ní 2003 tẹ gba owó tẹ fi jẹ oyè, bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe péjọ kẹ́ tú ifá òun dá ká gbá ẹsẹ̀ kúrò torí pé ó ti dalẹ̀. Àwọn alálẹ̀ dẹ̀ ni wọ́n gbógun tì í. Ẹ ti pé wọ́n ti ń bàjá, ẹ ti pé wọ́n ti gba ojú lọ́wọ́ ẹ̀, wọ́n máa gbóhùn, wọ́n á gba ẹsẹ̀ lórí irọ́ àdàbí tó bá yẹ pé òun ni ọba yẹn kàn, tó bá yẹ pé òun ló tọ́ sí, òun ló fi máa mú jẹ. Ṣùgbọ́n a ti ń rí àpẹẹrẹ, wọ́n ti gbójú lọ́wọ́ ẹ̀, ogun ti jà. Ó yìí máa bá gbogbo yín náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, gbogbo yín tẹ́jọ́ gbìmọ̀ pọ̀ tẹ gbé òótọ́ fún onírọ́, gbogbo yín ó ń bọ̀ wá bá yín, òun lórúkọ yín ti ń jáde. A ti mọ èyí tó gbowó nu yín, àmì iye tẹ gbà, àdẹ̀mọ́rò tẹ play. Ṣùgbọ́n ẹ ti bá lé ayé jẹ́, ẹ ti bàjẹ́ jìnnà. Ẹ wo Bọ́lá Tinubu, òun ni gọ́vnà tó fi Akíolú jẹ, òun náà ló ṣe àdúrà lọ́jọ́ tó fi Akíolú tó fi jẹ. Ẹ lọ wo fídíò yẹn, gbogbo àdúrà ló ṣe. Ó ṣe àdúrà débi pé gbogbo ẹ̀yin olóyè èké ẹ̀ ń sọ̀rọ̀ sí lẹ́nu. Ẹ lọ wo bí Bọ́lá Tinubu ṣe ṣàdúrà lọ́jọ́ náà. Ìrẹ̀mí Tinubu dúró tì lẹ́gbẹ̀ẹ́, wọ́n ṣe gbogbo àdúrà fẹ́ tán lẹ́nu ẹ̀. Ẹ lọ wo fídíò yẹn kẹ́ wá wò, kẹ́ bira yín pé ṣé àdúrà yẹn gbà, ṣé kọ̀ọ̀kan náà àdúrà tí Bọ́lá Tinubu ṣe ṣó gbà. Ó máa ṣàdúrà gan lọ́jọ́ náà lọ́hùn, ó ṣe àdúrà. Ẹ padà kẹ́ lọ wò, kẹ́ wá wò pé 17 years sígbà yẹn, kẹ́ wò bóyá kọ̀ọ̀kan náà àdúrà yẹn bóyá ó gbà lásìkò Akíolú. Torí pé wọ́n jọ rò ẹ̀yìn wá bá wọn ṣe jiná. Àwọn alálẹ̀ kọ́ abiyín, ẹ jẹ́ lọ ṣe dáadáa ń sìn. Kẹ́ bẹ́ ṣe gbìmọ̀ pọ̀ tẹ́ fi sọ́ di ọba náà ni kẹjọ gbìmọ̀ pọ̀. Ayọ̀ a máa rọ̀ ní oyè yẹn, Akíolú láti kúrò. Gbogbo yín tẹ́ gbowó, orúkọ gbogbo yín ló wà níbi, orúkọ gbogbo yín 2.5 million naira each lẹ́gbà lọ́wọ́ Akíolú, 1 million lẹ́gbà ní ọwọ́ bàbá Olúsì. Orúkọ gbogbo yín ti jáde. Adẹ̀yìn ń bọ̀ ni à ń tu. Ṣé gbogbo àwọn ọmọ Èkó àtàrà Èkó tó bá wà concern kọ́ bẹ̀rẹ̀ sí competition, kọ́ pé gbogbo àwọn lọ́yà jọ, gbogbo àwọn lọ́yà tó wà ládùúgbò, àwọn lọ́yà, any lọ́yà, kọ́ kó gbogbo wọn jọ, everybody competition. Àwa máa gbáǹdì aláti yọ torí àfẹ́ ọba burúkú ni, ọba èké, ọba olè. À ń bọ̀ lórí bàbá Musiliu Smith náà, ipa táwọn náà kó ní láti tà wá, tẹ̀ta ọjọ́ ọ̀la wa. Bàbá Musiliu Smith, à ń bọ̀ lórí yín. Ẹ̀rẹ̀ wá sọ sí ọlọ́pàá, ẹ sọ di nǹkan míì, iṣẹ́ tó dáa ẹ wá sọ di nǹkan míì. Ọlọ́run á mú yín.